ọkùnrin kan tí ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára èèyàn Tósìn Òdòjé tí ó tún jẹ́ ẹni tí ó máa ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó mà ti tú àṣírí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin gbajúgbajà olórin ẹ̀mí Dàpọ̀ Mọ́jùjú ni èèyàn ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ tí ó gbajúmọ̀ sí Ọjà. Ó ti sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àti gbajúgbajà wòlíì kan tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí wọ́n ń pè ní wòlíì Òkòtó Jésù tí Tósìn Òdòjé tó sì jẹ́ kó di mọ̀ pé bí kì í bá ṣe àwọn gbajúgbajà àgbà pásítọ̀ pàápàá ẹni tó jẹ́ ajínrere àgbà ìjọ Christ Apostolic Church CAC lásìkò yìí ìyẹn CAC General Evangelist ìyẹn wòlíì Hezekiah Ọládèjì orí bí ò bá sí tiẹ̀ àti ìdílé gbajúgbajà obìnrin olórin ẹ̀mí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ajínrere Olúbọ̀kọ́lá Akínadé sì gbajúmọ̀ sí Ṣẹ̀nwọlẹ̀ Jésù ó ní ọ̀rọ̀ tá à ń wí ìkọlà àbámá wí níṣe Yínká Ayéfẹ́lẹ́ kò bá ti san òbítíbitì owó fún wòlíì Òkòtó Jésù. Ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ tí Tósìn Òdòjé tó ń tú síta yìí? Ó mà ní awuyewuye tí ó jáde lọ́sẹ̀ tó kọjá nígbà tí gbajúgbajà olórin tàkasúfèé ní Ṣẹ́gun Akílolú ẹni tí ó gbajúmọ̀ sí Beautiful Nubia tó fẹ̀sùn kan Yínká Ayéfẹ́lẹ́ pé ó jí orin òun ìgbàgbọ́ ìrètí tó kọ lọ́dún 2012 tó mìlọ ètùtù tó kọ pé ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́ mọ́ ó ní òun lòún ní orin náà nínú orin rẹ́kọ̀dù tó pè ní 7 Live ló Ayéfẹ́lẹ́ ti jí orin náà. Ọ̀rọ̀ ló sì di awuyewuye tí ó gba ìgboro. Orí ọ̀rọ̀ ìwá ni Tósìn Òdòjé ló ń tú àṣírí sí. Ó ní Yínká Ayéfẹ́lẹ́ ó gbọ́dọ̀ mọ ọ̀nà tí ó fi máa dọ́gbọ́n sí gbogbo orú nǹkan báyìí. Ó ní òun rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti wòlíì Òkòtó Jésù. Ó lóun wà ní ìlú Ògbómọ̀ṣọ́ nígbà náà tí Yínká Ayéfẹ́lẹ́ ti kọrin ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Ó lóun rántí pé wòlíì Òkòtó Jésù ló kọ orin náà tóun gbọ́ dáadáa nígbà tó ṣe é. Ó ní bóun ṣe wá rí i pé Yínká Ayéfẹ́lẹ́ kọ ó ní ó ya òun lẹ́nu ó sì jẹ́ ìmọ̀ fún òun pé ó lè jí orin olórin lò bẹ́ẹ̀. Ó lásìkò náà ní wòlíì Òkòtó Jésù fa ìbínú yọ tó sì gbé Yínká Ayéfẹ́lẹ́ lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti ní kó san ìtanràn mílíọ̀nù $500 million 500 million naira. Ṣùgbọ́n ṣá o Tósìn Òdòjé wá tú àṣírí. Ó ní nígbà tí ọ̀rọ̀ ilé lójú ẹ̀ wòlíì Hezekiah àti àwọn ìdílé Ṣẹ̀nwọlẹ̀ ó láwọn ló bá Yínká Ayéfẹ́lẹ́ bẹ wòlíì Òkòtó Jésù tọ́rọ̀ òun fi kú. Kódà ó ní Yínká Ayéfẹ́lẹ́ fún rẹ̀ ó gbéra kúrò ní ìlú Ìbàdàn ó gba ìlú Ògbómọ̀ṣọ́ lọ láti lọ bẹ wòlíì Òkòtó Jésù. Kódà Tósìn Òdòjé jẹ́ kó di mímọ̀ wípé tó wá yà òun lẹ́nu ni pé Yínká Ayéfẹ́lẹ́ sọ pé òun ò mọ̀ pé ẹni tó ní kìmínú inú ni orin náà èyí tó ní ó túmọ̀ sí pé kálẹ́ni tí ò jẹ́ nǹkan kan ni kò kan Yínká Ayéfẹ́lẹ́ tó sì ní ọ̀rọ̀ yìí ó burú jáì gidigidi.